ẹ ti fìdí rẹmi o, àṣírí yín ti tú, onílẹ̀ ti fi yín ṣẹ̀ sílẹ̀ Yorùbá, ẹ lọ gbẹ́nu yín dúró. Idol worshippers not our leaders, Yoruba Muslims fire back. Yoruba Muslims under the aegis of Yoruba Muslim for Freedom, YMF, have reiterated that Yoruba Muslims owe no allegiance to any Oba as such as Ìṣẹ̀ṣe idol worshippers must stop parading themselves as leaders of Yoruba. We would like to reiterate that Yoruba monarchs have no jurisdiction over us. Yoruba monarchs derive their legitimacy from inexistent gods and spirits. As educated and sane people, we assure those gods and spirits do not exist. As Muslims, we cannot submit to idol worshippers. As Muslims, we are guided by Islamic civilization. We have nothing in common with idol worshippers and ritualists who parade themselves as leaders of Yoruba. They are not our leaders. It is ridiculous, for somebody who engage in fetish and occult to claim being leader of Yoruba Muslims. Ó ga ni o. Ẹ̀yin Yoruba Muslim for Freedom. Ó ga ni o. Ṣẹ́yìn lẹ́kọ́, ẹ̀yin Mùsùlùmí. YMF, ẹlẹ́yin ò gbà fún Aláàfin tuntun Ọ̀wádé. Ipe ẹlẹ́bọ ni, ọba ẹlẹ́bọ. Èyá, ẹjọ́ kí ni Sultan Sokoto ń wá lẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́bọ? Gbẹ̀gẹ̀dẹ̀ gbiná ní àná o. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá kú oríire ayọ̀ abara tíntín, àbórí ètì òwú lánàá ni. Ìwúyè ọba Aláàfin tuntun Ọ̀wádé, ó yẹ ilẹ̀ Yorùbá, ó yẹ ọmọ Yorùbá lánàá. Sí kọ́ṣọ̀ wo gbogbo ẹ̀. Mo rí kábíyèsí Ọ̀nìrìṣà gbìngbìngbìn. Ẹ wo gbogbo àwọn ọba kankankankankan, ẹ wo àwọn èèyàn kankankankan, bó tó mana bro. Yorùbá dùn, I love my race, Ọlọ́run. Ẹ wá, mo fẹ́ béèrè question ni, ṣé ìbéèrè ò fàjà? Ẹ jọ̀ọ́, ṣé ìjà ti wà láàrin Sultan of Sokoto àti Múríkì Akíntọ́lá ni? Ṣé Sultan of Sokoto àti Olúwo wọn ti ní problem ni? Àti àwọn religious leader ilẹ̀ Yorùbá? Ẹni kí ló dé? Ẹni? Ṣé mo ipa ẹlẹ́bọ ni wá? Ẹlẹ́bọ náà pé gbogbo wa, ẹ̀yin náà dé rí nǹkan tí mo kà ń sìn. Wọ́n ní bàbá Aláàfin Ọ̀wádé kò lè jẹ́ leader wọn. Wípé èèyàn tó bá ti jẹ́ ẹlẹ́bọ, ọ̀rọ̀ yẹn fẹ́ máa ṣe bákan ni. Àbí kò fẹ́ máa rújú lọ́dọ̀ tiẹ̀? Onílẹ̀, ṣé bẹ́ẹ̀ tí ń ṣe lélẹ̀, bẹ́ẹ̀ tí ń rìn lélẹ̀, èmi náà sàn. Ẹ wo Múríkì Akíntọ́lá, Olúwo tẹlú ta fi dúró níwò, Mufti àti gbogbo ẹ̀yin Islamic leader tẹ́ ẹ̀ mẹ́bọ kiri ilẹ̀ Yorùbá. Ìyẹn ẹbọ yẹn náà fi pinlẹ̀ Yorùbá o. Àwádé wà proud of ẹbọ yẹn. In fact, ẹbọ dára láwọn ọmọ jẹ́ láti sìn. Kí ló dé? Kí ló dé tí Sultan of Sokoto wá bojú yín jẹ́? Tí àwọn àfẹ́ olóríire kan wá bojú yín jẹ́ bẹ́ẹ̀ yẹn, ẹ̀yin Múríkì Akíntọ́lá tó ẹ̀tẹ̀ dúró. Olúwo, ṣó o bọ́ mọ́ Mufti wo? Mufti workshop ṣó o bọ́ mọ́ lọ́wọ́ ni? Ṣé kò sokùn mọ́ ẹlẹ́sẹ̀ dáadáa ní àtọwọ́ ni? Torí mo wonder, níwọ̀ tó ṣẹ̀ṣẹ̀ gbàwẹ̀ tán, tó ń preach nínú àwẹ̀ pé kọ́ má bẹ̀lẹ̀ bọ́ ṣe, kọ́ má bá wọn rìn, kọ́ má bá wọn ṣe. Aláàfin tó ṣẹ̀ṣẹ̀ jẹ, àbẹ́yìn ò gbọ́ pé ìgbà tẹ́yìn ń gbàwẹ̀ Mùsùlùmí, Aláàfin wà ní ìpèbí, wọ́n ń jẹ ẹbọ jíjẹ, wọ́n ń sín sísìn ẹbọ, wọ́n ń wẹ wíwẹ̀ ẹbọ. As a matter of fact, Aláàfin gan ẹbọ fúnra lára wọn, nítorí ìwọ tó bá rí bàbá gbà tó jáde kúrò ní ìpèbí, ojú wọn bẹ ṣàràbà báyìí ni. Ẹbọ gangan ní original diluted ẹbọ. Mo láwọn onílẹ̀ ti gbé, wọ́n ti wọlé. Ṣùgbọ́n lẹ́yìn tẹ́ sọ wípé kọ́ má bẹ̀lẹ́bọ ṣe, kọ́ má bẹ̀lẹ́bọ mu. Ẹlẹ́bọ ló ń ṣe nǹkan lánàá. Ilẹ̀ ẹbọ ládẹ̀ tí ń ṣe nǹkan. Kí ló wá dé tí Sultan of Sokoto òòrò ti yín mọ́ tiẹ̀? Tí Sultan wá jókòó ti ẹlẹ́bọ, wọ́n wá bẹ́lẹ́bọ ṣe. Àṣẹ content creator ni Múríkì Akíntọ́lá. Àṣẹ content creator ni Olúwo. Àṣẹ content creator ni yín. Ìtìjú yìí pọ̀ o. Ìtìjú yìí pọ̀ o. Gbogbo ọmọ Yorùbá kú oríire. Sultan of Sokoto fi àwọn Olúwo ṣe ẹ̀sìn. Múríkì Akíntọ́lá ṣe ẹ̀sìn. Gbogbo ẹ̀yin Saheed Shittu ẹ̀sìn pọ̀ gan lánàá o.
ẹ mọ̀ pé yín lẹ mẹ́bọ kiri ṣùgbọ́n gbogbo àwọn olórí president of Islamic ní the whole of Nigeria ó padà jókòó tẹ́lẹ̀ bọ́ ẹja lọ wo fídíò yìí. Ọ̀kánjúà ni ọ̀jẹ̀ wọn mọ̀ pín. Ẹni apá tọ́ sí. Ìtàn ni wọ́n fún. Ẹni gẹ̀gẹ̀ sí àyà tọ́ sí. Wọ́n fún ní kò mọ́ òkun. Atúwàfún ẹ̀jẹ̀ ń dílógún orótù. Níjọ́ tí wọ́n ti kọ̀lé ọ̀run bọ̀ wá síta yé. Jíjí lajé o, làbọ̀ bá wa. Àjíbọ̀ wá bá alábẹ́jì òpin. Jíjí lajé o, làbọ̀ bá wa. Ó ní òdòdó lẹ̀, àwọn olé eléṣì ẹ̀. Iná ló dífá fún eléṣì ẹ̀ ọ̀wọ́ léjì ti gàrí ọ̀wọ̀n. Abdulateef Ẹlẹ́yẹlé, bismillah sir. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه أجمعين أكي يوم الحمد لله atọrọ ìkẹ́gẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọba wo ni ọba tí a kí o náà ni ọba tó já sí pé ìmọ̀ dá ẹ̀dá a sì máa sa àwọn tó bá wù lẹ́sà láàrin àwọn tó bá dá. Ìkẹ́ Ọlọ́run àti ọ̀rọ̀ Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Aṣíwájú nínú gbogbo àwọn tó lọ ń sàlẹ́sà kíkẹ́ náà kárí gbogbo àwọn ará ilé àti gbogbo sàhábà rẹ̀ lápapọ̀. Àwa kí àwọn tí kíkí tó tọ́ sí ní ààyè tá a wà lónìí pàtàkì jùlọ bàbá wa gọ́fúnà Olúṣèyí Mákindé a kí yín púpọ̀ ẹ kú àṣeyege ẹ kú àṣeyọrí lérí tọba wa Abímbọ́lá Ọ̀wọ́ Adékìní Aláàfin of Ọ̀yọ́ land. A kí gbogbo ẹ̀yin tí ẹ ṣe takuntakun lórí ọ̀rọ̀ náà láti ọdún mẹ́ta sẹ́yìn k'Olúwa tó pé kí àṣeyọrí náà ó dé. Àwa fi Ọlọ́run bẹ Ọlọ́run àfọlá ọ̀kan ṣoṣo rẹ̀ á fi bẹ́ẹ̀ bàbá wọn ọba His Imperial Majesty ikú bàbá yèyé ọba Abímbọ́lá Hakeem Ọ̀wọ́ Adékìní Olúwa jẹ́ kẹ́mi wọn ogun àmín ọlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ má bínú ẹni kí ló pa mí lẹ́rìn ṣé kò pàwọ́ náà lẹ́rìn ni so ẹ̀yin ìmáàmù tẹ́ lọ gbàdúrà ń bẹ̀ yẹn kudos to you jàre èèyàn nìyẹn na woman be una be ẹ̀ ń ṣe lébi ẹ̀ ń ṣọmọ ìrankíran àwọn ọmọ àlè so pẹ̀lú gbogbo bí Múríkì Akíntọ́lá àti Mufti bó ṣe pariwo ẹbọ tó lẹ̀ Yorùbá pírẹsidẹ́ǹtì gbogbo mùsùlùmí nílẹ̀ Yorùbá bàbá yín bàbá wọn Sọ́tánà Sókótó ó bẹ̀lẹ̀bọ̀ ṣe kódà ó ṣe kábíyèsí fẹ́lẹ́bọ̀ Sọ́tánà Sókótó bẹ̀lẹ̀bọ̀ ṣe òun náà ti dẹ̀lẹ́bọ̀ nìyẹn ó ti dẹ̀lẹ́bọ̀ nìyẹn àṣẹ sọ́tà kan ló rán yín àṣàwọn nọ́dẹ́ náà wọn padà gba rédèrèdè tẹ̀ ń ṣe àṣewèrè lẹ́ ń dówó àṣẹ ti bugi jẹ ni. Ìtìjú ipò ẹ̀sìn fún Múríkì Akíntọ́lá ẹ̀sìn Sọ́tánà Sókótó bojú Múríkì Akíntọ́lá ẹlẹ́bọjẹ́ ẹ̀sìn Sọ́tánà Sókótó bojú Olúwo jẹ́ mẹ́bọ ẹ̀sìn yẹsìnì Sọ́tánà Sókótó bojú ó bojú Mufti ìwò Mufti workshop oníbẹ̀lẹ́nu ó bojú ẹjẹ́ ẹ̀sìn
ẹlẹ́bọ yẹn gan ni Sátán pírẹsidẹ́ǹtì mùsùlùmí gbogbo Nàìjíríà ló wá yàn láàyò mo fọ́ o. ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ẹ rí fídíò tá a gbé wọlé ni oníṣẹ̀ṣe gbàdúrà fún kábíyèsí Ọ̀wádé mùsùlùmí bá tẹ̀lé láti wákàtí ìlọ tó o bá tún tèkì ọ̀rọ̀ ẹnu mufti Ìwó níbẹ̀lẹ́nà àtolúwo olúwo ò ní tìjú o sì dojú ti ra ẹ ìran mi kọ́ ló dojú ti torí ìwọ abọ́ ti gbàgbé pé ní ìgbà tí kábíyèsí Ọ̀wádé Aláàfin tuntun tó wà nù pé bí ìwọ náà ń gbààwẹ̀ lọ́wọ́ ó sì sọ nínú preaching ẹ wípé kọ́ má súnmọ́ ẹlẹ́bọ o kọ́ má bá wọn ṣe o kọ́ má kí wọn o kọ́ má bá wọn rìn o. ó sì rò dédé ọ̀rọ̀ àdẹ̀dẹ̀ ó dẹ̀ jókòó tẹ́lẹ́bọ so lẹ́yìn gbogbo ilé tó ṣe báyìí wàá ṣètò wá bọ́ síta wàá tún wá máa kí wàá tún máa pariwo kọ́ sún fẹ́lẹ́bọ a jẹ́ pé àwọn òpònú ló ń bá mi wò ẹ́ ṣé ẹ rí tí mufti Ìwó bá tún bọ́ síta tó bá sọ wípé ẹlẹ́bọ kan bì kan a jẹ́ wípé ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn ẹ̀ ti wọ náà ẹ̀ ti wọ gbó tí pírẹsidẹ́ǹtì tó jẹ́ bàbá yín Sọ́tànà Sókótó tó bá bẹ́lẹ́bọ ṣe tó bẹ́lẹ́bọ jẹ tó bẹ́lẹ́bọ mu as a matter of fact òun gan ti jẹ́ kó yé wa pé ẹlẹ́bọ lòun àbí téèyàn bá oúnjẹ ẹlẹ́bọ àbí wọn ò ní jẹun lánàá yẹn wọ́n mú mi ẹlẹ́bọ àbọ̀ mú mi ó jókòó sí jókòó ẹlẹ́bọ wọ́n tún gbatẹ́gùn ẹbọ ìṣeré àwa là ń rìn ẹbọ Yorùbá tó ọ̀rọ̀ ti wá di ojú ọ̀gbagadè báyìí ẹ̀yin kábíyèsí tẹ́ ẹ jẹ́ ṣàkóṣàkó tẹ́ ẹ jó lórí ọba méjèèjì nílẹ̀ Yorùbá tí ó ilẹ̀ Yorùbá tó sún mọ́ orí àpèrè yẹn bí orí àpèrè Ọ̀ọ̀nìrìṣà bàbá wa Ọ̀jájá Ògúnwùsì II àti ọba wa tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ Aláàfin Ọ̀wádé ẹ̀yin méjèèjì ilẹ̀ Yorùbá sún mọ́ orí àpèrè yẹn ó ṣe gàgàrà ó ṣe gógóró ó ṣe kìnkì gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko àtẹ̀yìn odi afóńkó àwa fi àsìkò yìí kí ẹ̀yin méjèèjì kú oríire torí pé ọmọdé lẹ fi gorí àpèrè bàbá yín ipò àgbà tẹ́ ẹ wà ọmọdé náà fi gbé yín síbẹ̀ a jẹ́ wípé òní lẹ̀ mọ̀ ó ní iṣẹ́ ńlá tó gbélé yín lọ́wọ́ tẹ́ni láti ṣe ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ló yẹ kẹ́yin méjèèjì kẹmú láàyò báyìí a fẹ́ ìrẹ́pọ̀ láàrin ẹ̀yin Ọ̀ọ̀nìrìṣà àti Aláàfin ṣé rí gbogbo ìjà tó ti jà sẹ́yìn kó padà kan àwọn aṣẹ ló bà ilẹ̀ Yorùbá jẹ́ ṣé rí àwọn àgbà tó ti bára wọn jà sẹ́yìn gbogbo ìjà táwọn méjèèjì ń jà ó kó ìfàsẹ́yìn bá wa ó jẹ́ kí ògiri ilẹ̀ Yorùbá kó lanu aláǹgbá sì ráyè penetrate wọbẹ̀ gbogbo nǹkan lọ lódìlódì ṣùgbọ́n ní ìsìn tí ẹ̀yin méjèèjì ti wọbẹ̀ Ọlọ́run kúkú ṣe gbogbo yín lẹ ti rí abroad tán ẹ ti rí gbogbo ẹ̀ gbogbo ayé lẹ ti jẹ ti ráhùn ẹ ti rí gbogbo ẹ̀ kò sí nǹkan tó níhù mọ́ bẹ́ẹ̀ ṣe máa wá jẹ́ kí ìfẹ́ kó jọba láàrin àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe máa wá ṣe tó jẹ́ wípé gbogbo nǹkan tó ti bàjẹ́ lẹ̀ Yorùbá tẹ́ máa bẹ̀rẹ̀ sí ní túnṣe people like us we are ready to support you positively láìsí àní-àní bẹ́ẹ̀ kábíyèsí méjèèjì ẹ foríkorí kẹfikùlùkù ẹ gbẹ ìfẹ́ láàyè láàrin yín tá a bá ti rí ẹ wò ṣe rí ìfẹ́ tẹ́yìn Ọ̀ọ̀nìrìṣà àti Aláàfin tẹ́ ẹ bá fi lọ́lẹ̀ táwọn ọmọ Yorùbá bá rí both home and abroad ìyẹn máa tún jẹ́ kí unity àti ìfẹ́ ìṣọ̀kan ìtẹ̀síwájú kó jọba láàrin àwọn ọmọ Yorùbá àní máa kọrọ ara wa sínú mọ́ torí Yorùbá lórí ilẹ̀jà ti ń bàjẹ́ nígbà tí ìrẹ́pọ̀ bá ti wà láàrin ẹ̀yin méjèèjì gbogbo nǹkan ọ̀tẹ̀ tó ń lọ tó wà nílẹ̀ Yorùbá máa wọlẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀yin èèyàn máa bí kílẹ̀ ní mo sọ gbogbo ẹ̀yin tẹ wá súnmọ́ kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà àti bàbá wa Ọ̀wádé Aláàfin tuntun ikú bàbá yèyé ọmọ tí kò lè pátárùn ò lè ṣe kábíyèsí ìgbà yín á tù wá lára ẹ gbà fúnra yín ẹ bá wa báwọn méjèèjì sọ̀rọ̀ ẹ ní kí àsìkò yìí yúùtù làwọn méjèèjì gbogbo àwa ọmọ ilẹ̀ Yorùbá we are looking up to you a fẹ́ kí omi tuntun tó rú kí ẹja tuntun kó sọ nísàlẹ̀ odò kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà àìmọye fídíò yín ló dọ́wọ́ mi tó jẹ́ wípé gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé àwọn lọ́balọ́ba àwọn baálé àwọn ìjòyè lóríṣiríṣi káàkiri gbogbo ilẹ̀ kọ́ńtírì ní òkè òkun tí àwọn ọmọ Yorùbá wà bíi Brazil bíi Ọ̀yọ́túnjí bíi Haiti bíi Trinidad gbogbo bẹ̀lẹ̀ ń lọ tẹ̀sí ń gbé àwọn èèyàn dìde tí wàhálà bá wà ń bẹ̀ pé kọ́ lọ túnṣe ẹ̀ ń unite wẹ̀ ń jẹ́ kọ́ mọ̀ wípé orísun wọn ilẹ̀ Yorùbá ni bàbá orísun ilẹ̀ Yorùbá gangan fẹ́ àtúnṣe bẹ́ẹ̀ ṣe wá ṣe tìta yẹn ó yẹ ẹ bá wa pakuru mọ́ ẹ jẹ́ ká jọ ṣe tilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá nídìí wà
we are ready to support you. Ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá, ìran Yorùbá, ọmọ Yorùbá. Òun ló jẹ mí lógún, òun ni mo gbé dání. Mi ò sì ṣe torí pé mo need anything. Mo kàn fẹ́ kí àlàáfíà, omi àlàáfíà kó tó àwọn èèyàn mi. Mo fẹ́ kí ìran ọmọ aládé ta jẹ́ ká fi adé wa ká fi hàn fáyé rí. Kí wọ́n máa rí wa pé àwọn ìyàwó lélẹ̀ kan máa sọ fáwọn èèyàn pé àìmọ̀ wọn ni. Àwọn ọmọ aládé nìyẹn. Àti wípé gan ní ọjọ́ iwájú tẹ́ bá fẹ́ yí orúkọ Yorùbá padà, ẹ jẹ́ kí adé wà nínú orúkọ wa. Bẹ́ẹ̀ ni ìran ọmọ aládé bẹ́yà ká tẹ̀ máa jẹ́ ìran ọmọ aládé gan àbí ẹ̀mí ọmọ. Anyway, lọ́rọ̀ kan ṣá, Sultan of Sokoto ò mẹ́lẹ́bọ ò, wọ́n bẹ́ lẹ́bọ ṣe. Àbí kí lẹ ní mo wí? As a matter of fact gan, Sultan of Sokoto president Mùsùlùmí gbogbo Nàìjíríà padà mú mi ẹbọ lánàá. Wọ́n padà jẹun ẹbọ, wọ́n gba atẹ́gùn ẹbọ sára. Àwọn gan ṣe kábíyèsí fọ́ba ẹlẹ́bọ. Ojú tì yín, Mufti Ìwó, Abdulrasheed, Múrí Akíntọ́lá, Saheed Shittu, gbogbo yín yegede yé, ojú tì yín. Ẹ̀yin mẹ́bọ Mùsùlùmí ilẹ̀ Yorùbá yegede yé, ojú tì yín o. Wo bá mi like fídíò yìí, bá mi share kó dọ́dọ̀ gbogbo wọn pátápátá kán lè mọ̀. Láti sìn lọ tá a bá tún rí yín, má take ọ̀rọ̀ wọn serious mọ́. Content creator ni àwọn nọ́dánà ò support rubbish tó ń ṣe débi tó kan Saudi. After all, Saudi gan ti forúkọ Nàìjíríà sínú. Wọ́n ní kò sáyè kẹ́ wọlé for now, no visa for you. Ẹ wẹ́ lọ sí mi jàre. Àwa ìran ẹlẹ́bọ jàre ọmọ Yorùbá kú oríire àná, ayàbára tíntín. Àwa ọmọ ìran ẹlẹ́bọ, àwa rèé, we are proud to be ọmọ ẹlẹ́bọ. Má gbàgbé láti bá mi like fídíò yìí, bá mi drop comment ẹ̀, sí bá mi share káàkiri. Àbẹ́yìn ò rí Mùsùlùmí tó gbàdúrà fẹ́lẹ́bọ ni.